Yes, ẹ káàsán gbogbo ẹ̀yin èèyàn wa. Mo kí wa nílé lóko ní ibikíbi tá bá wà. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, Àkàlàmàgbò TV show. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Olúwo. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Olúwo. Wọ́n ní tí àwọn ẹran oníhò bá tẹ̀ fẹ́ kan nípa, ṣé bí ti ìgbín? Yes, tí àwọn ẹran tó ní ìhò tó bá fẹ́ kan ni, ṣé bí ti ìgbín ni? Tí ọ̀rọ̀ bá fẹ́ jáde lẹ́nu àwọn ọba, ṣé bí irú Olúwo ni? Ṣẹ́nu ẹ̀ ló yẹ ká ti gbọ́. Nísìnyí ni Olúwo wá ń pe àwọn aláwo, àwọn oníṣègùn kí wọ́n dìde sórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n pa ní Ìwó, tí wọ́n kó àwọn ọmọ tó wà nínú ìgbèkùn àwọn Fúlàní. Ìgbà tí wọ́n dórí àpèrè kí ló dánwò, gbogbo àwọn nǹkan alálẹ̀ tó wà ní palace olóò kó wọn dànù. Ó wá ń pa àwọn tó bá wọ̀ kí wọ́n lóògùn, kí wọ́n jáde síta. Ó wá ń pe bàbá Ifáyẹmí ẹlẹ́bù ìbọn. Bàbá Ifáyẹmí ẹlẹ́bù ìbọn ló pè tó fi dà lálẹ́ gàràrà, ló kọ̀ pé bẹ́ẹ̀ yẹn bí èèyàn là ń sán lóru pé ó ń bá sọ̀rọ̀. Kóró gbá lẹ́nu Olúwo, kóró gbá lẹ́nu ẹ̀. Ṣé ọba ni wọ́n ṣá? Láyé àtijọ́ àwọn wo ló ń kojú ogun? Ṣé báwọn ọba ni láyé àtijọ́? Ìwọ ò ṣe jáde. Ìwọ babaláwo tó lóògùn, pàápàá àwọn babaláwo tí wọ́n máa ń ní àwọn lóògùn owó, wọ́n ní àwọn sọ òkè dilẹ̀, àwọn ó ṣe pé àwọn ó ṣe gbogbo ẹ̀, àwọn ní egbé, àwọn ní àlùpàídà, àwọn ní gbogbo nǹkan tí ẹlẹ́yìn ṣe, ó ti délẹ̀ báyìí. Àwọn ọmọ wa ni wà nínú igbó èsì ẹlẹ́wọ̀n ní Ògbómọ̀ṣọ́ ní Oríire local government. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lówó tó fi ṣe nǹkan, ẹ wá bá mi, màá sponsor yín. Pàápàá bàbá Yẹmí ẹlẹ́bùbọn, àràbà wo, gbogbo ẹ̀yin àràbà pátápátá. Ó sì jẹ́ pé ogun bí àwọn ọmọ Yorùbá nìkan lẹ́ẹ̀mọ́ halẹ̀ mọ́. Ogun ló dé yìí o. Àwọn ọmọ ló wà nínú igbó yìí látijọ́ yìí tí ò sí babaláwo tó lè kóra wọn jọ, tí wọ́n ó sígun lọ sí Oríire local government, tí wọ́n lo àfẹ́ẹ̀rí débẹ̀, tí wọ́n pàṣẹ, tí wọ́n gba ìbọn mú, gbogbo ìbọn bandits tí wọ́n gbà mú. Tẹ́ ẹ̀ bá ti ṣe léyìí, ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà o. Ọmọ Odùduwà tẹ́ sọ pé Yorùbá tẹ̀ ń jà fún, ẹ̀ nífẹ̀ẹ́ wọn nu. A ti mọ̀ pé ẹ̀ kàn ń parọ́ fáyé ni. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọba kan ṣoṣo tí ò pé méjì. Olódùmarè ọba tí ń jẹ́ kábíyọ̀ọ́sí, ọba tó ní ipò yìí, kábíyọ̀ọ́sí tèmi ń rólé fún. Olódùmarè tó ní ipò ọba, ìwọ ni ẹ̀yin ni mò ń kí, mo forí balẹ̀. Kábíyèsí Olódùmarè. Gẹ́gẹ́ bí ọba nílẹ̀ Káàárọ̀-o-jíire, èmi gan ti ń sọ fáwọn ọmọ wa pé pàápàá àwọn àfáà, ìwọ tó bá ní fìrákù àbí ìsábì tí ń jẹ́ bí idán, o ò nídìí láti máa wájọba káàkiri. Ìwọ tó jẹ́ pásítọ̀ tó ló ní àdúà tí ń jẹ́ bí idán, èmi gbà pé gbogbo téèyàn bá sọ fún Olódùmarè, ìgbìyànjú ni, tó bá wo Olódùmarè ni ó ṣe. Pàápàá babaláwo wọ́n pọ̀ nílẹ̀ Káàárọ̀-o-jíire, àfi tẹ́ ẹ̀ bá ṣàánú àwọn ọmọ Odùduwà lókù. Tẹ́ ẹ̀ bá ṣàánú àwọn ọmọ Káàárọ̀-o-jíire, ń ló máa wá kí president tàbí governor tàbí ẹnìkan láti sọ fún ọ pé kó ran ọmọ Yorùbá lọ́wọ́, kó dìde. Bẹ́ẹ̀ ẹ má tiẹ̀ wo tèmi pé mi ò gbà pé oògùn lè ṣe nǹkan kan. Èmi gbà pé tó oògùn bá wà tó lè ṣe nǹkan, ó yẹ ká máa fògùn ṣe mọ́tò, ká máa fi gbogbo téèyàn bá fẹ́ ṣàfà kó fi ṣe mọ́tò, kó fi ṣe. Ó sì jẹ́ pé ogun bí àwọn ọmọ Yorùbá nìkan lẹ́ẹ̀mọ́ halẹ̀ mọ́. Ogun ló dé yìí o. Àwọn ọmọ ló wà nínú igbó yìí látijọ́ yìí tí ò sí babaláwo tó lè kóra wọn jọ, tí wọ́n ó sígun lọ sí Oríire local government, tí wọ́n lo àfẹ́ẹ̀rí débẹ̀, tí wọ́n pàṣẹ, tí wọ́n gba ìbọn mú, gbogbo ìbọn bandits tí wọ́n gbà mú. Tẹ́ ẹ̀ bá ti ṣe léyìí, ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà o. Ọmọ Odùduwà tẹ́ sọ pé Yorùbá tẹ̀ ń jà fún, ẹ̀ nífẹ̀ẹ́ wọn nu. A ti mọ̀ pé ẹ̀ kàn ń parọ́ fáyé ni. A mọ̀ pé business yín ẹ̀ ń tajà, ẹ̀ sì fẹ́ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ lè ṣe léyìí kí bàbá àràbà Ifáyẹmí ẹlẹ́bùbọn àti gbogbo àwọn babaláwo oníṣègùn
adáhùn ṣe kí gbogbo yín kẹ́ dìde àwọn ọba tí wọ́n láwọn ní oògùn àwọn lè mí gbogbo ẹ̀ ìsìn ló yẹ kẹ́ wà nù yàrá yín kẹ́ pàṣẹ ìsìn ló yẹ kẹ́ bọ́ sí kẹ́ líìdì ogun nugbó ẹjá lọ bá wọn kẹ́ sì kó gbogbo àwọn ọmọ wa wálé láì ṣe bẹ́ẹ̀ ń gbọ́dọ̀ gbọ́n pé babaláwo kan tó ń halẹ̀ mẹ́nì kankan mọ́ o ń gbọ́dọ̀ gbọ́n pé bọ́ bá ń halẹ̀ àti mọ̀ pé ọlọ́ ń pa tó bá ń sọ pé oògùn kíní wà oògùn ẹgbẹ́ ẹ̀yìn ìyẹn gbọ́ oògùn kíní kan tó bá wà ìsìn ló yẹ kẹ́ ẹ lò ìsìn báyìí bẹ́ẹ̀ bá ti lo ojú ti gbogbo yín àti pásítọ̀ ni o àtàfáà ni o àti babaláwo gan ni máa halẹ̀ máwọn ọmọ wa nílẹ̀ Yorùbá ìjù ẹ̀yin la fẹ́ jẹ́ kẹ́ ẹ dìde nísìn kẹ́ ẹ lọ ṣiṣẹ́ yìí kẹ́ ẹ lọ ràn àwọn ọmọ wa lọ́wọ́ eléyìí ni mo ní kí n sọ fún yín yóò dáa fún yín o ẹ sùn yín o ìmọ̀ràn mi dé fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀. ọkùnrin kọ́ nìwọ ni ṣe bọ́kùnrin ni ẹ Olúwo àbí nǹkan mi ló wà lábẹ́ rẹ̀ ni ṣe bó ọkùnrin ni ọ́ kí ló wá dé tó wá ń pariwo pé àwọn kọ̀ọ̀kan jáde ẹ̀yin èèyàn tẹ́ ń pariwo lórí social media tẹ́ ń sọ̀rọ̀ kẹ́sà ti sọ̀rọ̀ kan ti gbọ́ yín nìkan tẹ́ ń ṣe sọ̀rọ̀ lélẹ̀ tó ń sọ lẹ́nu pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìwọ odidi ọba Olúwo ìwọ lélẹ̀ jáde kò tẹ́ jẹ́ kó yà wá lẹ́nu kí ló ń expect kó jáde lẹ́nu ẹ̀ tẹ́lẹ̀ ṣé ọ̀rọ̀ gidi kan lè jáde lẹ́nu Olúwo ṣá ẹ̀yin ènìyàn wa ṣé ọ̀rọ̀ gidi kan ó lè jáde lẹ́nu Olúwo àpẹẹrẹ náà lè rìn yẹn kí la expect ká gbọ́ tẹ́lẹ̀ kò yẹ ká expect ká gbọ́rọ̀ dáadáa náà kó jáde àwọn òwò ló kó àwọn Fúlàní wá sí orí ilẹ̀ wa àwọn òwò ló ń gbàbọ̀dè fún wa bàbá àwọn Fúlàní ajínigbé ó kó àwọn Fúlàní wá sáàfin èmi ni bàbá yín ẹ̀ẹ́dẹ̀ ní jẹ́ kí ìlú yìí kó bàjẹ́ kò síbi míì tẹ́ ẹ fẹ́ lọ can you imagine oko kì í jẹ́ ti bàbá àtọmọ kó má lálà bẹ́ẹ̀ ni kọ́ làwọn bàbá wa ṣe ń sọ ni torí wọ́n ń ṣe bàbá tèmi o bẹ́ẹ̀ ni mo sọ oko kì í jẹ́ bàbá àtọmọ kó má lálà ìwọ́n ń pe àwọn Fúlàní pẹ̀lú gbogbo nǹkan tójú wọn rí gbogbo àwọn nǹkan tí Fúlàní fojú wọn rí nílẹ̀ Yorùbá ìwọ wá ń pe Fúlàní wá sáàfin ò ń pè wọ́n ní olómọ ẹ ni wọ́n olómọ ẹ ni wọ́n jẹ́ ó ní ìwọ ni bàbá wọn ìlú Ìwó pẹ̀lú wọn ni àwọn ará Ìwó wọn ní sùúrù gan ẹ̀yin ọmọ Ìwó ẹ ní sùúrù gan tẹ dákẹ́ tẹ̀ ń wo ọba yìí mo fi àkókò yìí mo fi ń pe gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa dákẹ́ wo ọba èrè lè ṣé bí wọ́n ṣe fẹ́ máa dákẹ́ máa wo ọba èrè ká máa ṣe òṣìbọ́ ọkọ̀ aṣẹ́wó lórí social media abẹ́lẹ̀ ká máa dójú tì wá bá ṣe máa dójú tì wá lélẹ̀ tẹ̀lé wò Tẹ̀lú ṣé bẹ́ẹ̀ ṣe máa wo Tẹ̀lú rèé bẹ́ẹ̀ ṣe máa wò rèé bàbá àwọn Fúlàní bẹ́ẹ̀ ṣe máa wò rèé àwọn tó gbàbọ̀dè fún wa rèé o torí tẹ bá lọ wo àwọn ìlú tí àwọn Fúlàní ti múlẹ̀ dáadáa ìlú Ìwó jẹ́ kan bẹ́ẹ̀ àwọn Fúlàní Ìwó wọ́n máa ń sọ Yorùbá Ìwó lẹ́nu bẹ́lẹ̀ ṣé mo rí kan ní last time tó ní inú wọn máa ń bọ̀ inú àwa tá a jẹ́ Fúlàní gidi máa ń bàjẹ́ ni nígbà tá a bá gbọ́ pé àwọn Fúlàní la jí ni gbé ìlú Ìwó ni bọ́ yẹn náà ọmọ Ìwó ni ó ti dọ́mọ Ìwó tí Olúwo bá jẹ́ ọba tó jẹ́ pé ó ní àṣẹ láti máa ṣe ìwé ìgbélùú fún àwọn Fúlàní ṣèbó ti fìgbà kan sọ pé kí gbogbo wọn kan máa bọ̀ ní Ìwó ṣùgbọ́n gbogbo wa rántí orí ayélujára ẹ̀ náà kọ́ ni gbogbo wa wà nígbà tó ní káwọn Fúlàní kan máa bọ̀ ní Ìwó ní kan máa bọ̀ ó ní kan máa bọ̀ ní Ìwó ẹjọ́ irú ọba wo lélẹ̀ irú ọba wo rèé irú ọba akóti ẹ̀ bá ní wo lélẹ̀ oríṣiríṣi ń ṣẹlẹ̀ ṣá ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí gómìnà Ọ̀yọ́ State tó sọ lánàá mo ju fídíò ẹ̀ náà sórí péjì wa ẹ gbọ́ nǹkan tí gómìnà sọ I feel so pity for him ṣùgbọ́n tó ń bẹ nínú ẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀ ọ́ honestly bẹ́ẹ̀ ni ó sọ àwọn ọ̀rọ̀ kan pé èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí o bó ṣe yànnàná àwọn ọ̀rọ̀ yẹn lánàá èmi ò mọ̀ àtọ́ ó ní àwọn ọ̀gọ́ tó fẹ́ ṣẹlẹ̀ táwọn bá pe àwọn àmì ó láwọn náà nídìí láti gba àṣẹ lọ́wọ́ federal ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lóòótọ́ ni ẹ̀yin èèyàn mi ẹnu gómìnà Ọ̀yọ́ State mo ti gbọ́rọ̀ ìlànà
pé wọ́n máa nídìí láti ṣẹ̀ṣẹ̀ tí gbà ṣe lọ́wọ́ federal láti jẹ́ pé kán tún lè ṣe anything nínú state ẹjọ́ àṣẹ lóòótọ́ ni àbí Ọ̀yọ́ àbí Ṣèyí Mákindé ń parọ́ ni àwọn television analyst ni wọ́n gbé àwọn ọ̀rọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ lé lórí o èmi mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí o no wonder tí nǹkan ò fi lọ dáadáa so àwọn federal bá ti fọwọ́ sí àwọn military tó wà nínú state wọn ò ní lè wà active even though tí gómìnà bá tiẹ̀ ń pàṣẹ pé ó yá I give you order to do this and which is bóyá kó ṣe rí nìyẹn gómìnà state yẹn ló yẹ kó ní àṣẹ lé wọn lórí òun ló yẹ kó lò wọ́n bó ṣe fẹ́ òun ló yẹ kó lò wọ́n àṣẹ àwọn gan náà wọ́n máa ṣe wá dúró de order from above before kan tó lè ṣe anything abẹ́rẹ́ ojú ayé Ọ̀yọ́ state is not Shibo nǹkan tí Ṣèyí Mákindé sọ ni ó dẹ̀ lóun òun rẹ́dì láti fi ara òun sí àwọn ọ̀rọ̀ Ọ̀yọ́ state governor lánàá Ọ̀yọ́ state governor lánàá Ṣèyí Mákindé ọ̀rọ̀ tó sọ wíìkì very dark man tẹ́ bá wo múùdù ẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tó ń gbọ́ lẹ́nu ẹ̀ lọ́rọ̀ àwọn ọ̀rọ̀ tó ń gbọ́ lẹ́nu ẹ̀ gbogbo ẹ̀ dọwọ́ Ọlọ́run kọ́nà kó sábà gba àwọn ọmọ yẹn sílẹ̀ torí tẹ́ bá rí nsìn ẹnu títí ń kúrò mẹ́ẹ̀kan mí làwọn èèyàn títí ń dojú kọ o ẹ má jẹ́ ká mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yìí o ẹ má jẹ́ ká mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yìí o ẹ má jẹ́ ká mẹ́nu o Ṣíbógẹ̀ wọ́n wà ń bẹ̀ o láti some years is it not going to how many years now tó ti wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ síbẹ̀ o ẹ má jẹ́ ká mẹ́nu kúrò ń bẹ̀ o àwọn ọmọ kéékèèké kọ́ máa lọ dàgbà sínú igbó kọ́ máa lọ máa pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ta ló mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí wọ́n sì tún ọ̀bí sọ́sìtà Elédùà á wà pẹ̀lú wa kò ní bàjẹ́ fún wa o ẹ̀yin ènìyàn wa ohun tá a gbé wá rèé o ẹ gbọ́rọ̀ lẹ́nu ọba yín o Olúwo ẹ̀yin ọmọ Ìwó ẹ kú ti yín o ẹ pẹ̀lẹ́ o ẹ kú rọ̀jú ní ìlú Ìwó o ẹ kú rọ̀jú o mo yìn yín o mo yìn yín ẹ wo Àkàlàmàgbò TV show ni.